ṣé mọ̀ pé ìjókòó tá a jókòó yìí ìjókòó kan tó lápẹẹrẹ tó kẹnu ni. Gbogbo ọ̀rọ̀ tí a ń sọ yìí àwọn bàbá wa àgbà tí wà ń kálẹ̀ wọn ní ká máa wí nǹkan yìí nso. Bàbá wa Abdul Hamid Mathalul Aala ó kọ́ wọn nìyẹn, Mathalul Aala àpẹẹrẹ rẹ̀. Bí wọ́n bá pèèyàn lóókọ tó kọ̀ǹgẹ̀ bá sóókọ rẹ̀ àwọn àfáwọn máa ń kalẹ̀, á ti mọ̀ pé àṣà sì fà ìròyìn tẹ́ fi ròyìn rẹ̀ yìí kò mú ìròyìn yìí ju ẹni yìí lọ. Ṣùgbọ́n bàbá tó wà ń kalẹ̀ yìí akíbárù mẹ́sì fàtìhì, bàbá gan jù ròyìn wọn lọ. Àwọn àfáà wa ń wo irú wọn báyìí èdòdè kí wọ́n kí ẹnì kankan. Èyí mà pé bàbá yìí máa ń tàwà dáa gbogbo ẹni tó bá ti rẹra rẹ̀ ńlẹ̀ pátápátá rọ̀fà àwòrán ọlọ́mọ àgbè ga ni. Wàkúlù máa ń rọ̀fà ànàfùsáwù ẹni ó bá ti gbéra ẹ̀ga tó bá ní kò sí bòun ò ṣe jẹ́ wádọ́ àwòrán ọlọ́run ó sì sọ kalẹ̀ láti ibi tó wà yóò sì jẹ pẹrẹ rẹ̀. Bàbá alápàlẹ́ ló wà ń kalẹ̀. Ṣé rí irú bàbá tó wà níkàlẹ̀ yìí, gbogbo ẹnì kọ̀ọ̀kan tó bá wá sóde lónìí tó fojú kan bàbá yìí kẹ́ ẹ ti mọ̀ pé oríire yín tó lékún. Ọlọ́run ti pè yín dá sọ̀rọ̀. Bàbá gbogbo àfáà tó kéwú kọ́lọ̀ ń pè dá sọ̀rọ̀. Ẹlòmíì kéwú arafọlẹ̀bàlágá náwá gbogbo ẹ̀ ló kó sí ẹnu, ṣùgbọ́n Ọlọ́run sọ pé mi ò pè é. Bàbá Ọlọ́run ló pè yín o, ó pè yín dá sọ̀rọ̀. Kódà ó pè yín dá sọ̀rọ̀, ó fà yín sókè, ó fi yín hàn ayé. Kódà Ọlọ́run ọba ṣe yín ní ẹni tí àbùkù ò tọ́ sí, tó jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ kàn yín lábùkù ó sì máa kàbùkù. Súnmọ́ bí láì torí pé afárá tí ń ṣe rọ́ ìdù lẹ́ẹ̀kan dákọ̀ ọlọ́run àwọn ẹyọ ọlọ́run ní lọ sódì. Nígbà tí wọ́n ń ṣe rọ́ ìdù wọn ní fáhárùlì húlà máa hì, ìyẹnràn àwọn àfáà, fáhárùlì ìsìlámì, ìyẹnràn ẹ̀sìn. Nígbà tí ọlọ́run yọrú àwọn wọ̀nyí jáde nínú ẹ̀sìn làwọn èèyàn fi mọ̀ pẹ́sì kan ń bẹ nínú níláyé náà tí ń jẹ́ sílámù, èyí sì ṣẹ̀sìn olòṣì. Ànábì Sùlẹ̀mánà lówó kò torí ẹ̀ fóònù ànábì ọlọ́run. Irú àwọn wọ̀nyí bàbá tó wà ń kalẹ̀ yìí iná ọlọ́run ọba fi sáyé tí wọ́n fi ń mójú olòṣì kù lára àwọn àfáà pé àwọn àfáà èso olòṣì. Ẹni mo sì o, òsì onímọ̀ yín o, òsì rogodo, òsì ni, òsì pẹlẹbẹ, òsì ni, òsì ọ̀fọ̀ọ̀rọ̀, òsì ni, àṣìyàn àgbọ̀bẹ̀ òsì, òsì náà ni. Ó dàbó bá di máìmáì ọlọ́run ní jẹ́ bá wọn jẹ́. Ọ̀dà la ilaha illallah. Tí ń bá yín bàbá yìí ti ń bá kí wọn tẹ bá ní ìjókòó wà láyò tẹ́ lọ́rùn torí pé ìwà wọn tẹ́ mi lọ́rùn púpọ̀. Ìrí èèyàn atẹ́yàn lọ́rùn nígbà ní ìwà rẹ̀ ò ní tẹ́yàn lọ́rùn. Nígbà wọn yọ ọlọ́run kan, oníwọ̀ ọlọ́run. Bàbá ló gbérù ilé yìí wá ìyá àfáà làwọn náà. Ìwọ ọlọ́run ò báyé mi náà sílẹ̀, gbogbo ẹni tí dáadáa bá kẹ̀yàn tínú tiẹ̀ náà bá dùn, òun náà ó sì dáadáa láyé ni. Ọlọ́run wọlé ayé lọ́dọ̀ ọlọ́run ayé mi náà lẹ̀. Wàláhì bàbá ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Ẹ ríra yín. Wàláhì tàláhì. Inú mi dùn gan o. Irú àwọn tí ọlọ́run bá dá sínú ìsìlámù yìí, kódà àwọn tí ẹsẹ̀ lẹ́sìn gan bá délé wọn ni, a pàdé bàbá kan lónìí bàbá òun, bàbá àlùbáríkà ní èyí gan. Wá jẹ́ kẹ́mi yín ogun, má jẹ́ fi wàràwàrà lu alẹ́ ayé. Ìjọ tọ́lọ̀ ń dá ọlọ́run ní jí ó tú, ẹ̀yin tẹ́ ẹ dá ọlọ́run ní mú yín kò ń bẹ̀. Gbogbo àjàmọ́ àti wá ń tẹ̀lé yín, dákun ọlọ́run má jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wọn mẹ́rí. Ẹ dákun ẹ bá ṣe bísímíláhì kúlú wàláhù ní láàfin. Sẹ́ẹ̀rí má ṣe mistake, kò sí àfáà tó lè sọ fún wa pé kúlú wàláhù èdè òkun ni àkákéwù kan. Ayé àwọn súrà yẹn lágbára púpọ̀ láfi ń ka fókun. Bísímìláhì kan ọlọ́run wọlá ókọ̀ ọlọ́run ti ń bẹ nínú kúlíkú wallahu ahad. Dákun ọlọ́run bá ń ṣàánú bàbá ẹ ti rúure o, ọlọ́run mọ́sà jẹ́ sọ́ọ̀rí, bàbá yìí ti rúure, ọlọ́run jẹ́ kẹ́ sọ́ọ̀rí. Bísímìláhì kúlíkú wallahu rí dàbí. Bismillahir rahmanir rahim. Kúlíkú wallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad.